káwọn ará lè mọ̀ kí ló dé tí ò wá. ní tí ò jẹ́ kí Tani Olohun wá sí kóòtù ni pé Black Maria tó ń gbé àwọn inmates bọ̀ wá sí kóòtù ó ní accident ní ọjà ọba láàárọ̀ yìí to the extent pé ó claim life èèyàn 4. àwa ti rí ti pé ó ti ṣẹlẹ̀ àti rí pé Ọlọ́run ní bàjá kì í bá ẹsẹ̀ rí ìjọba ó ti ṣẹlẹ̀ àti rí pé ìbáwí Ọlọ́run tá à ń sọ òun ló dé yìí. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. ẹ dákun kí ni tó ṣẹlẹ̀ ní kóòtù lẹ́nu. nǹkan tó ṣẹlẹ̀ ní kóòtù ni pé gẹ́gẹ́ bí o bá ṣe mọ̀ pé ní ìjẹtakọ́ yẹn tí a wá sí kóòtù tí a wá fún application ti lọ́ọ̀yà olóbì tí wọ́n file fún bẹ́ẹ̀lì Tani Olohun. so ilé tó máa lọ application tí lọ́ọ̀yà olóbì gbé wá ǹjẹ́ ẹ rẹ́dì láti takò níjẹta yẹn. honestly speaking ready àti takò because as a matter of fact àwọn tí wọ́n ní ẹjọ́ àwọn àfa Òkútagídí àti àwọn Ògo Ìlọrin wọ́n ti already yọnu to the extent pé wọ́n ti sọ fáwọn lawyers pé ká má bọ́dà láti takò application yẹn because àwọn náà fẹ́ freedom fún torí ẹ̀bẹ̀ tí ìyá ẹ̀bẹ̀ àti gbogbo àwọn brother rẹ̀ àti àwọn bẹ́ẹ̀ tó ń pè tí wọ́n ń bẹ̀bẹ̀ on behalf of Tani Olohun so wọ́n náà ready àti má takò bail application yẹn so ìtawà náà dẹ̀ wá fún ní ìjẹta nìyẹn kó tó wá di pé tó wá wá surprised nígbà tá a dé kóòtù ní kóòtù wá ń sọ fún lọ́ọ̀yà olóbì pé there is another pending application filed by Tani Olohun's lawyer ìyẹn Mr. Bank wọ́n wá ní nígbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ application yẹn wọ́n fi challenge jurisdiction kóòtù pé kóòtù lágbára láti gbọ́ kéèsì yìí and tó bá dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ in law tí application méjì bá clash the best thing is for the counsel or the party to choose one and especially any application tó bá ti jẹ́ pé ó ń tako agbára kóòtù jurisdiction pé kí kóòtù gbọ́ substantial case or suit yẹn so the best thing ni kí kóòtù kọ́ determine jurisdiction so that kóòtù ò ní lè labour in vain so that gbogbo wàhálà tí kóòtù bá ṣe kó tè mọ̀ bóyá òun lágbára bóun lágbára so kóòtù wá fún wọn ní hint yẹn pé ok ìgbà tó ti rí bẹ́ẹ̀ ordinarily the substantial suit is coming up today which is 19 ó dà ìwọ lọ́ọ̀yà olóbì àti lọ́ọ̀yà báǹkì go and see yourself put your house in order when you come today come and tell me who is among you representing Tani Olohun then ẹ jẹ́ kí n mọ̀ among the two applications ti bẹ́ẹ̀lì àti èyí tó ń challenge agbára kóòtù èwo nú ẹ̀ lẹ́fẹ́ kọ́kọ́ lẹ́fẹ́ mú èwo lẹ́fẹ́ dànù so to our surprise today as well nígbà tí matter yẹn came up though ní àárọ̀ yìí àti rí lọ́ọ̀yà báǹkì nígbà tá a rí lọ́ọ̀yà báǹkì we were expecting that lọ́ọ̀yà báǹkì ṣe wà ní around pé a máa continue but later a kàn rí pé lọ́ọ̀yà báǹkì ò sí ní around mọ́ nígbà tí wọ́n pe kéèsì wa wọ́n yẹ pé kéèsì wa báyìí ní àkí ló ṣẹlẹ̀ lọ́ọ̀yà olóbì dìde àwọn sọ wípé lọ́ọ̀yà báǹkì ti fún àwọn ní agbára láti pé káwọn withdraw kéèsì wọ́n ti fún àwọn alágbára pé káwọn withdraw preliminary objection àgbà tó wá sọ kóòtù wa ní kò possible àkọ́kọ́ náà kò sí any letter of authority tí lọ́ọ̀yà báǹkì fi sọ pé kẹ́ ẹ withdraw preliminary objection what if táwọn bá withdraw preliminary objection tí lọ́ọ̀yà báǹkì bá wá next adjourn date tó bá challenge àwọn pé why tí wọ́n ṣe withdraw kíní lẹ́yìn àwọn ẹni tó dẹ̀ file the application òun ló ní right láti withdraw ẹ̀ àbí kó kọ lẹ́tà ipe kí lọ́ọ̀yà tó fẹ́ àpẹ ẹnu mátà kó withdraw on his behalf kò sí lẹ́tà kò sí kankan the lawyer that filed the application was not in court so nígbà tó ti wá rí báyẹn court need to as it is òun ó fún yín ní that privilege and that opportunity to come tomorrow again ordinarily court doesn't sit on Friday ordinarily but for you to know how important this matter is the court fi oblige wa ní date dollar even gan àwa tá jẹ́ lawyer complainant gan kó wá convenient fún wa but we do not have a choice because we have some other engagement lọ́la tá ti believe pé à ń gba àgbàdo fẹ́ ṣe case à ń gba date sọ́la but nísìnyí báyìí court ti ní dandan ká wá lọ́la kí wọ́n wá iron out to issue Tani lawyer Tani Olohun náà méjèèjì and if eventually tí wọ́n bá agree pé àwọn méjèèjì náà ni wọ́n represent Tani Olohun tí Tani Olohun bá wà ní court no problem wọ́n wà need àti choose nínú application méjèèjì bóyá ti bẹ́ẹ̀ náà fẹ́ kọ́kọ́ move ní o àbí lórí àbí ètò fi challenge agbára kóòtù àwọn méjèèjì ó sọ̀rọ̀ lọ́la ìtọ́ bá fẹ́ ṣe inú méjèèjì wọ́n jẹ́ kí ilé ẹjọ́ mọ̀ so n tí ó ṣẹlẹ̀ ní kóòtù lẹ́nu nìyẹn. Tani Olohun tí àwárí ní kóòtù lẹ́nu kí ni tó ṣẹlẹ̀ a fẹ́ káwọn ará lè mọ̀ kí ló dé tí ò wá. n tí ò jẹ́ kí Tani Olohun wá sí kóòtù ni pé Black Maria tó ń gbé àwọn inmates bọ̀ wá sí kóòtù ó ní accident ní ọjà ọba láàárọ̀ yìí to the extent pé ó claim life èèyàn 4 so to the extent pé àwọn èèyàn gan protest wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ gíláàsì mọ́tò yẹn wọ́n fẹ́ attack àwọn inmates àwọn prison warder Ọlọ́run ló yọ wọ́n ló ní kán tètè evacuate gbogbo àwọn inmates wọnú police station ọjà for safety purpose then nígbà wọ́n tún kọ́ bẹ́ẹ̀ wọ́n náà tún dé Niger again wọ́n tún ní mọ́tò yìí correctional center tún ní port yìí ó tún ní accident again so that needs to tell us ipe ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́jọ́ kìíní àná pé ìbínú Ọlọ́run ká tètè máa tọrọ àforíjì fún Tani Olohun lọ́dọ̀ Ọlọ́run because ó ṣe jẹ́ èyí yìí
tó yẹ kó wà kóòtù kó sọ pé àwọn lọ́ọ̀yà mi yóò èmi mo fọwọ́ sí nǹkan tó ń ṣe o lẹ́tà tó kọ èmi mo authorize wọn ó ṣe dé nìyí tó yẹ kí gbogbo ẹ̀ yanjú òun náà ni mọ́tò wọn l'accident tí wọn ò lè gbé wá so bí ó ṣe rí nìyẹn kọ́lọ̀ ọba kó ṣàánú. Ọlọ́run á kí gbogbo ẹ̀yin tẹ́ wò wá káàkiri orígun mẹ́rin ayé gẹ́gẹ́ bí mo ṣe wí níjẹ̀ta pé ọ̀rọ̀ Abdulaziz Adégbọlá Ọlọ́run ló kù tó yẹ kẹ́yìn tẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ kẹ́ máa lọ bẹ́ẹ̀ Ọlọ́run ló kù kẹ́ máa lọ bẹ́ẹ̀ ó ti hàn wípé èèyàn nìkan kó ṣẹ̀ báyìí ó ti ṣẹ̀ lọ́hùn bá sì ń bẹ́yàn téèyàn bá yọnu bọ́lọ́run ọ̀bá yọnu ìyọnu èdè náà nù lónìí tí gbogbo wa retí wípé ọ̀rọ̀ ó yanjú á sì mọ tani lọ́ọ̀yà rẹ̀ torí pé níjẹ̀ta awuyewuye lórí tani lọ́ọ̀yà rẹ̀ gangan ni ò jẹ́ kí nǹkan kan ó ṣe adájọ́ wa ní káwọn lawyers méjì tán file paper kí wọ́n wá sí kóòtù lénìí kí wọ́n wá yanjú ẹ̀ unfortunately ẹnìkan nínú wọn wá ìyẹn lọ́ọ̀yà olóbì tó file bail application ẹnìkejì tó ń pè ní lọ́ọ̀yà bank tó ń file preliminary objection òun ò wá kóòtù bá ní kó sì nǹkan táwọn lè ṣe tí lọ́ọ̀yà yẹn ò bá wá then èyí tó concern ní jù ń bẹ̀ ni wípé this lawyer bank tó file preliminary objection yìí lórí paper tó file èèyàn bíi mẹ́rin àbí márùn-ún ni wọ́n list kó wà lọ́fíìsì wọn lórí pépà tó fáìlì ẹ̀ tádájọ́ ka orúkọ wọn sí wa létí níjẹta wọ́n ní ìtàn sọ fún wa ní kóòtù lè ní pé wọ́n ní lọ́ọ̀yà bank pé ó wà ní federal high court tó ń ṣe kéèsì kan míì sáà mẹ́rẹ̀ẹ̀rin tán wà lórí list wọn ni wọ́n jọ wà ní federal high court tán jọ ń make a submission at the same time àbí what is the essence of having 1 2 3 4 5 lawyers in the chambers ṣebí torí tẹ́nìkan ò bá lè lọ kéèsì kan kẹ́lòmí ò lọ ilé kẹ́nìkan ò lọ ilé nírú ọ́fíìsì ti tèmi kéèsì mẹ́ta la ní láàárọ̀ yìí ọ̀gá mi professor abi kan wá síbì kan èmi lọ síbì kan lọ́ọ̀yà míì tó wà lọ́fíìsì wa náà lọ síbì kan á pínra wa so tí èèyàn bá mọ tí ń ṣe tí sì ń fi bẹ̀rù Ọlọ́run ṣiṣẹ́ èèyàn máa ń gbìyànjú àti ṣe the right thing ni o Yorùbá sì máa ń sọ̀rọ̀ wọn pòwe wọn níbẹ̀ ni tó ń parọ́ fún Obama ẹni tí ń parọ́ ó mọ̀ ní ọkàn ara rẹ̀ àwọn tó ń bẹ̀ wọ́n sẹ́kún ó kíyèsí tí ń ṣẹlẹ̀ yìí dáadáa sẹ́mọ̀ pọ́rọ̀ ti kú ọ̀lọ́rọ̀ pàà pẹ̀lú ẹnìkan kan ń jà nísìnyí àkànfúnra nímọ̀ràn gidi ló kù báyìí àwọn tó ń bẹ̀ wọ́n ní sẹ́kún ó kíyèsí táwọn yìí dáadáa bó ni ó ṣe jásí pé lawyers bíi mẹ́rin àbí márùn-ún wọ́n fáìlì pépà wọ́n sì ti ń wá court ó wá di lónìí ẹnìkan kan ò wá yọjú lónìí tí àlámọ̀rí ẹni tí wọ́n ń sojú tó wà at stake tí kóòtù àtayé ń retí ikú ó yanjú ẹ̀ síbi tí ìdẹ̀kùn ó ti bẹ̀rẹ̀ sí ní bá ẹnìkan kan wá yọjú ṣùgbọ́n kí gbogbo ayé ó lè mọ̀ wípé nílọrin tiwa ń bí àti Kwara State àwọn adájọ́ tiwa àtàwọn kóòtù wa court of justice làwọn kóòtù tiwa àwọn adájọ́ òdodo sì làwọn adájọ́ tiwa tó yẹ pé n tó tọ́ ni wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà òun adájọ́ jẹ́ fún ìwé pé tòun ti gbogbo ohun tó ṣẹlẹ̀ lónìí náà torí pé liberty ẹni yìí wà at stake ó sì pàtàkì sí gbogbo wa ká tún máa padà bọ̀ lọ́la ordinarily adájọ́ lè sọ pé kó di next week àmọ́ torí pé justice of the case ló ṣe pàtàkì sádájọ́ náà kódà àtàwọn tá à ń prosecute adájọ́ ní kán máa padà bọ̀ lọ́la kí wọ́n wá ṣe the right thing ìwá ṣe the right thing yẹn ó kù sọ́wọ́ ẹ̀yin tẹ̀bẹ̀ wọ́n ń sẹ́ àtàwọn tẹ̀bẹ̀ ń sẹ́ salamu alaykum. ní ìjẹta déètì ti jẹta sáwọ inú títò níní torí pé ní ìjẹta wọ́n kàn gbọ́ pé wọ́n ti file the application fún bail wọ́n sì ti fi sí ìjẹta la fi wá ní ìjẹta àwọn gbàtà dé kóòtù ní ìjẹta adájọ́ jẹ́ kó yé wa wípé àwọn lawyers méjì tí wọ́n wà fún Tani Olohun ni wọ́n ti file application ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ọ̀kan sọ wípé ilé ẹjọ́ ò lágbára láti gbọ́ kéèsì yìí ọ̀kan ń bẹ̀bẹ̀ fún béèlì rẹ̀ kódà adájọ́ yẹn tó mẹ́nu kàn lónìí pé ibi tó bá ti ṣẹlẹ̀ iṣu Tani lọ́ọ̀yà Tani náà ni wọ́n kọ́kọ́ yanjú náà ó sì sọ ó ti mọ́ àwọn àpèjúwe wa lóríṣiríṣi tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ títí dé Supreme Court wípé ó ń túmọ̀ sí pé àjẹ́ pé àwọn lawyers méjèèjì wọ́n ṣiṣẹ́ papọ̀ wọ́n ṣiṣẹ́ harmoniously tó wọ́n gbọ́ra wọn yé náà ní túmọ̀ tó fún gbogbo àwa táwa gbọ́ ọ̀rọ̀ yìí yé now nígbà tí a wá dé kóòtù lónìí àti bẹ̀rẹ̀ ládájọ́ ti sọ pé òun ò ní time pé cases méjì náà lòun wá gbọ́ pé àwọn yòókù kí wọ́n dúró dè òun ẹni tó bá lè dúró dè òun pé torí òun ní official engagement míì tó nígbà tí wọ́n pe kéèsì titi wa Mr. Banks tó fáìlì preliminary objection láti challenge the judicial court kò sí ní court court wa sọ pé Mr. Olobi ní pé ó ti yọ̀ǹda fóun láti withdraw rẹ̀ court ní kò ṣeé ṣe ẹni tó fáìlì application ló lè withdraw application fúnra rẹ̀ tí ìbá ṣe wípé ọba delegate èèyàn míì àbọ̀kọ lẹ́tà wípé application mi yìí o mo ready láti withdraw rẹ̀ lòun ó tó gbọ́ issue application fún bẹ́ẹ̀lì Tani Olohun and unfortunately a ti gbọ́ látàárọ̀ pé accident ṣẹlẹ̀ pẹ̀lú àwọn correctional center tí wọ́n gbé Tani Olohun wá pé accident ṣẹlẹ̀ tí a sì gbọ́ pé ó ti pa bí èèyàn mẹ́rin tó kò jẹ́ kí Tani Olohun wà ní kóòtù àmọ́ kódà tó bá tiẹ̀ wà ní kóòtù náà láì sí báǹkì ní kóòtù kò sí nǹkan kan tí
a lè rí ṣe tó tayọ kí báǹkì gangan kó wà ní kóòtù kó sì withdraw application rẹ̀ tó bá ready láti withdraw rẹ̀ so láì síbẹ̀ kò sí nǹkan kan tí a lè rí ṣe so bó ṣe yẹ kí proceeding yẹn lọ lónìí òun ló ti lọ òun torí pé adájọ́ tá a wá ń wájú rẹ̀ ẹni tí nǹkan yé ẹni tí lọ́ọ̀ yé dáadáa ni kò sí ọ̀nà mi kò sí adájọ́ tí ó gbà wọlé kí lọ́ọ̀yà tí èsì pé òun lọ fáìlì application kó wá withdraw rẹ̀ adájọ́ tí nǹkan bá yé o tí lọ́ọ̀ yí bá yé o kò lè gbà so bó ṣe yẹ kó lọ náà lọ ní òní o so kóòtù tí wàá ní kí gbogbo ọmọ tún padà bọ̀ wá lọ́la. mo bèrè lọ́wọ́ ní ìjẹta yẹn wípé kí ni determination yín lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀lì yìí ẹ sọ fún wa wípé ẹ ti ready láti wá takò. ready láti takò àti decide. ṣé ẹ wá ní àfi tí àwọn kankan bá wọlé tọ̀ ló lè mú yín takò pé a sì wá takò. bẹ́ẹ̀ni kódà ẹ mú àpèjúwe kan wá example kan wá gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ rí. ẹ dákun ṣé lẹ́nu tẹ̀ táwọn ṣé eléyìí ní sẹ́yìn kankan ò sáà ti takò báyìí. àti rí tọ alhamdulilayi. àwọn yìí tá a rí àti amójúkò ń bẹ. àwa gan rí àwọn òwúwa kẹ́kẹ́ amójúkò pé àní takò. inshallah adúpẹ́ fún yín ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sàn-án rè a wà pẹ̀lú brọ́dà Abdulmumin báyìí inshallah ẹ bá mi fi máìkì sàn án. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí ó wà. Orúkọ mi ni Abdulmumin Adégbọlá Sùpọ̀tọ̀. báwo lè ṣe jẹ́ sí Tani Olohun. Èmi lórí ẹbí ìdílé tí Ọlọ́run ti jáde wá. Allahu Akbar, alhamdulillah. Pẹ̀lú tí ń ṣẹlẹ̀ ní kóòtù lénìí ẹlòmíì lè mọ̀ wípé àbí àwọn àfáà lọrin àbí wọ́n pílánì pẹ̀lú adájọ́ ni torí pé orí afẹ́fẹ́ ni wọ́n ti ń wò ẹ̀yin tẹ́ wà ń bí ẹ̀yin ò lè sọ èyí tó fẹsẹ̀ múlẹ̀ ju àwọn tí ń wò wá lórí afẹ́fẹ́ lọ ṣé n ti ń ṣẹlẹ̀ ń bí sójọ pílánì àbí ó jọ pé Ọlọ́run ní í ṣiṣẹ́. Ọlọ́run ló ń ṣiṣẹ́ rẹ̀ o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń wà lórí social media wọn àmọ́ àbúlé assist Ọlọ́run tó èmi ní ọjọ́ kan wọ́n lọ wo orí péjì àbúlé assist Ọlọ́run ó kọ sórí péjì ẹ̀ ó ní kí aláwo wá pa òun ẹ̀yọ́ pé aláwo yín ẹ̀yọ́ kọ́ wá pa òun ní ìsìn báyìí àjọ ń gbénu lé ni mo wá lọ bá nu yàrá rẹ̀ pé mo rí nǹkan tó kọ sórí péjì yìí tó o bọ̀ tó lù rẹ̀ sá ó ní kò sí nǹkan kan mo ní àbúlé assist mo ní ọmọdé rẹ̀ búròkó ó bojú wẹ̀yìn sóòjọ́ ló rò pé olówó lè pa ní ní ìgbà tó lọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ó lọ ọ̀fẹ́ tó bẹ̀ òun náà wà ní tó ń ṣẹlẹ̀ yìí àwa ti rí ti pé ìjọ tó ti ṣẹlẹ̀ láti rí pé Ọlọ́run ní ń bá jà kì í bá ẹsẹ̀ rí ìjọ tó ti ṣẹlẹ̀ láti rí pé ìbáwí Ọlọ́run tá à ń sọ òun ló dé yìí. torí pé àwọn kan ń sọ lórí social media wípé ẹ sọ fún Allah yín kó wá jà ẹ sọ fún Muhammadu yín kó wá jà ṣé bọ́ọ̀lù àti lè mọ̀ pé Allah ní jà sí ó sọ̀kalẹ̀. àgọ̀ ni wọ́n gọ̀ ni eléwọ̀n lórí àlárì eléwọ̀n wa lórí mọ̀ọ́mọ́rì ṣe bí agbọ́n àká lágbàgbọ́ gbogbo nígbà tí orí tálà ń ṣe fún wọn àwọn náà tí wọ́n ń sọ̀rọ̀ yìí Allah ń ṣe wọ́n lóore ǹjẹ́ wọ́n rí aláàrí bó ṣe ń ṣe wọ́n lóore sọ pé Ar-Rahman ni ó ń ṣe wọ́n lóore ó ń kẹ́ wọn ìkẹ́kẹ́ ló ń sọ̀kalẹ̀ wá ṣé àrí Allah kó wá mọ̀ kí wọ́n báyìí tó bá yẹ pé àrí Allah fún gbogbo ìkẹ́ yìí wọ́n lè fi àwọn òpin àmà àrí Allah ìgbà bá fẹ́ fi yàjẹ́ wá Allah subhanahu wa ta'ala òun náà ló ń fìyà jẹ ọmọdé yìí lọ́wọ́ yìí látara àwọn èèyàn Allah látara àwọn ẹrúsìn rẹ̀ tọkọ àwọn tó fìyà jẹ yìí náà Ọlọ́run Allah òun ló ní wọn òun ló wá ẹni bá máa fìyà jẹ ẹni yìí. brother Abdulmumin ká má fi fọ̀rọ̀ gùn ìrànlọ́wọ́ ò lẹ́rù pé a lè máa ṣe fún báyìí. ìrànlọ́wọ́ náà tèmi fẹ́ lẹ́nu gbogbo wa pátápátá abáwọn pa nífẹ̀ẹ́ ọmọ yìí ẹ yẹ ká máa bá a bí Ọlọ́run Allah subhanahu wa ta'ala Ọlọ́run dáhùn sáforíjì fún kátó wá bẹ lọ́run kátó bẹ àwọn èèyàn tó lọ́run lò fún náà Ọlọ́run ló lo àwọn èèyàn yìí láti fìyà jẹ àwa gbọ́dọ̀ bẹ̀ wọ́n náà wípé àwọn tẹ̀ tí ọdún náà gbogbo àwọn tá à ń bẹ̀ yìí wọ́n ti yọ́nú tiwọn sí wa àti rí wọ́n ti yọ́nú sí wa wọ́n ti fi hàn fáwọn yọ́nú sí wa tí ó bá kí ṣe pé àwọn ẹni ibi lórí social media àwọn oníṣẹ̀ṣẹ̀ orí social media tí wọ́n mọ̀ nǹkan kan tí wọ́n mọ̀ kí wọ́n pè ṣẹ̀ṣẹ̀ gan tí wọ́n ń dọ̀rọ̀ yìí rú ìkọ́ tó bá yẹ kọ́ bọ́lúwàbí ni wọ́n ni èmi tí mo yí bàbá ta lọ́lọ́run rè èmi bàbá rẹ̀ rè mo ń bá ọmọ mi wí gbàdá mi ṣe dẹlẹ́rù ó ṣe kàn wọ́n ná ó ṣe kàn wọ́n gbàdá mo ń bá ọmọ mi wí pé ọmọ mi ṣe tí ò dá mo wá ń bá wí ẹ tó wá ń bú mi ó wáyà wọn lọ pé ṣé àwọn ọmọ Yorùbá náà sì làwọn eléyìí sá ṣé ọ̀nkà wọn la gbé àwọn tàjẹ́ sọ́jú Yorùbá náà nìyí ibò irú owó burúkú wọn wá ń rí yẹn owó tá a fi ń ba Yorùbá lójú jẹ́ ẹ̀ ń rí owó ẹ̀ ń ba ilẹ̀ Yorùbá lójú jẹ́ ẹlẹ́yìn sojú Yorùbá ẹlẹ́yìn sojú àṣà Yorùbá ẹ̀ sì ń dàtà Yorùbá nù. Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀ àdúpẹ́ fún yín ká má béèrè ọ̀rọ̀ púpọ̀ jù kó má bàa máa túmọ̀ sí nǹkan míì torí pé òdodo lẹ́ ń sọ ṣùgbọ́n ẹni tó bá ti lè sòdodo kì í léèyàn lẹ́yìn ọ̀tọ̀ níbi tí wọ́n ó rò sí àmọ́ a fi Ọlọ́run fi yín lọ́kàn balẹ̀ pé aburú kankan ò ní ṣe yín Ọlọ́run ó gba ọmọ náà jáde fún yín yóò sì ṣe ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ń fẹ́ fún yín ọlágbára Ọlọ́run gbogbo àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe tí wọ́n wá bí lénìí
wọ́n play role ọmọlúàbí wàláì wọ́n play role ọmọlúàbí ó wá jẹ́ ká mọ̀ wípé àwọn tí wọ́n ń fi ohùn ránṣẹ́ látòkèrè wọn ó dàbí pé àwọn olùṣẹ̀ṣe tí wọ́n wà nílẹ̀ Yorùbá yìí wọn ò mọ̀ sọ̀rọ̀ wọn kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni wípé bí wọ́n ṣe wọlé wọ́n kí everybody wọ́n dọ́dọ̀ mi ìkan challenge mi pé àfà mo máa ń kí yín ẹ̀ dáhùn mo ní mo fi Ọlọ́run ọba bẹ̀ ọ́ àfà yìí wà ń bẹ̀ àfà tí mo ṣó yìí wọ́n lè jẹ́rìí sọ̀rọ̀ yẹn mo ní wàláì mi ìmọ̀ pọ̀ máa ń kí mi dákun má bínú mo bẹ́ẹ̀ mo kúnlẹ̀ fún pé kó má bínú kó dákun torí pé ṣé ta bá ń jà bí ká kú ni èdè kan làjọ ń sọ lẹ́nu kọ́lọ̀ kan làjọ ń lò èèyàn dúdú kan jọ ni wá sọ kí la fẹ́ gbà níbi pé kí ọmọ yìí kó wọ ẹ̀wọ̀n àbí ká burúkú kan ó ṣe bóyá wípé a kàn fẹ́ kó kẹ́kọ̀ọ́ wípé èèyàn máa ń respect àgbàlagbà ni ó dà ní tí èsì àgbàlagbà ṣùgbọ́n mo obìnrin kan sáà ń bú mi níṣẹ́ láti jó ni mò ń bẹ àwọn èèyàn ní pé kẹ́nìkan kan máa reply rẹ̀ èmi gangan fúnra mi ò sì reply rẹ̀ lẹ́yìn ìgbà tí mo tún wọ̀nà àwọn èèyàn pé kán máa reply ó tún bọ́ síbẹ̀ ó tún bú mi so mo ti wá wò pé kí n kúfẹ̀ kan máa tiẹ̀ sọ kankan lérí ọ̀rọ̀ rẹ̀ mọ́ so ó kọ́ tó tẹ̀ wá sọ kò sí nǹkan kan ó fi kún ni ó lékún ni kódà tó bá tún dìkù tó tún dáa dúró ń sàká ó kọ̀ ìsìlámù náà tún ni tó bá tún wá pè ní sàká mọ́ ó complete tó bá fi sàká mọ́ jẹ́ sí ó tún bá mi fi kún ni kò tẹ̀ túnú kankan lára mi. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.